èpè. mo ti dé bí mo ti dé èmi àbẹ̀fẹ́ kẹ̀mbú yẹri yín náà mọ̀ ni èmi àríjọ́ má jẹun fún rárá mi mo mà kí yín káàbọ̀ lónìí o mo kí yín káàbọ̀ sórí ètò yín ètò wa ètò ní àṣálẹ́ ọjọ́ ìsinmi bóò ní ọjọ́ ìsinmi lọ́dọ̀ yín sẹ́ǹ gbádùn rẹ̀ dáadáa ẹ jẹ́ kókó jọ̀bọ̀ Elédùmarè náà torí pé Elédùmarè lójú o mọ̀ ọ̀bẹ lójú èmi náà mọ̀ ọ̀bẹ ìbí Elédùmarè o ìbá kọ́dá ayé ìbá ṣẹ̀dá ọ̀run gbẹgbẹlẹ́kú nínú ọlá gbẹgbẹlẹ́kú nínú ògo àrí ìró àlá Elédùmarè ìbà rẹ o ọba lánàá ọba lónìí ọba títí ayé ẹ̀yin èèyàn mi lẹ́ẹ̀kan sí i mo kí yín àkó sinmi òní láṣẹ Elédùmarè èyí ò ní jí òpin fún wa mo sì kí gbogbo àwọn ènìyàn mi náà a sì kú múra ìtùnú àwẹ̀ gbogbo ẹ̀yin tí yọjú sí mi nígbà Easter láti fún yẹn láti mọ́ títorí ẹ̀ sọ pé ẹ̀ ní fún mi ní nǹkan ìtùnú àwẹ̀ o ẹ̀yin lè wá o tẹ́ ẹ bá sì pè mí èyí ó wà sọ́dọ̀ yín lóní kọ́mọ́kọ́mọ́ ni ká ṣe lónìí torí lónìí èmi nìkan mi ò dá wá sórí ètò kan pé mo ti sọ fún yín mo ní lẹ́ẹ̀kọ̀ọ̀kan àwọn aláwọ̀ àlejò kọ̀ọ̀kan láwùjọ máa ṣètò yìí papọ̀ lónìí èmi àti èèyàn mi pàtàkì kan lájọ wà lórí ètò àmọ́ kí n tó fẹni náà hàn wá ẹni náà tó bá wa sọ̀rọ̀ ẹ dákun ẹ̀já sáré dé òde kejì náà ẹ kú kalẹ̀ ẹ jẹ́ ká dà wọ́pọ̀ yìí káfí káwọn ènìyàn wa tán ṣe ayẹyẹ ọjọ́ ìbí gbogbo ẹ̀yàn ọmọ yẹn bí pátápátá gbogbo yín la kí o ẹni àkọ́kọ́ tí màá kọ́kọ́ kí lásìkò yìí òun náà ni Abọ́lájí Fadékẹ́mi 14th of April Reverend Peter Jaime 15th of April Evangelist Ọláróyèkẹ́ Tóògùn Honourable Túndé Akínláwọ̀n Mrs Precious Fọlájìn 16th of April Ọ̀gbẹ́ni Olúyẹmí John Mrs Adéfúnkẹ́ Adéyẹmí 28th of April and also Mrs Ọláyẹmí Àjàyí 21st of April. I wish you all a very lovely and amazing new year. Hip great. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin aráalé. Ní báyìí láì fi àkókò ṣòfò rárá ẹ jẹ́ kí n pe àlejò wa wọlé. Àlejò ẹ máa wọlé bọ̀. Káàbọ̀ ẹ máa káwọn aráalé. Ẹ̀yin aráalé a kí yín o àtèmi àtàwọn tẹ́ẹ̀rì tájọ dé ẹ kú ilé o. Arákùnrin ẹ dákun ẹ bá ń sọ orúkọ yẹn fáwọn aráalé. Àwa ni wọ́n mọ̀ sí IFI. 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 Ẹ̀yin ni tó máa fẹ́ ṣe wedding wọ́n fẹ́ ṣe kankan ẹ̀yin náà máa lọ gbé fáwọn èèyàn tó máa ní wọ́n invite èèyàn fún wedding. kìí ṣe irú mi wà IFI HIFI high fidelity ẹ mọ̀ ìyẹn ó ti lọ ó lọ díẹ̀. sorry. Sókí ẹ dákun kí ni nǹkan tí ẹ mú wá sórí ètò fáwọn èèyàn wa lónìí. bí orin lẹ́nu ẹ̀kọ́ ẹ bá wa kọrin fáwọn aráalé káàkọrin ẹ kọrin fún wọn sàn. ọ̀dà ń gbà náà. a ti gbé bàbá relé a ti gbé bàbá relé. ẹ dúró náà kò yé mi torí ní èsè lẹfẹ fún tẹ́ ń pariwo ha. Oh my God. àgbẹ̀yìn wá sórí ètò ẹni ẹ̀mọ̀rin kan àwa ní ẹ̀kọrin fáwọn aráalé ẹ̀kọrin ẹ ti gbé baba relé bàbá àwo lẹ gbé lọ lé ilé èkó lẹ gbé baba lọ kí ló ṣẹlẹ̀ lẹ fi gbé baba lọ lé. ṣe bẹ́ẹ̀ iná lẹ̀ ní akọrin lórí ìlú orin ayọ̀ náà ẹ̀yin aráalé mo ti gbàgbé pé IFI lórúkọ ọ̀rẹ́ mi bóyá mi tẹ lókù ní aspect tó wà lónìí ṣùgbọ́n láti Elédùmarè a ò ní fojú sunkún ẹnìkọ̀ọ̀kan náà wa. Lónìí ẹ̀yin ènìyàn mi mo mú nǹkan tó ṣe pàtàkì wá fún yín mo mú ẹ̀bùn kékeré kan wá fún yín ẹ̀bùn náà ni ìtàn kékeré kan tí mo fẹ́ sọ. ṣe fẹ́ sọ ìtàn àbí fẹ́ sun ìlú. ẹ̀yin ènìyàn mi mo ní ìtàn tí mo fẹ́ sọ fún yín ní kí ayé ń sáré sọ ìtàn ọ̀rẹ́ méjì kan mo mọ̀ kó wá lónìí àwọn méjèèjì náà bá gbéra wọn náà bá lọ sí ilé bàbá yẹ̀mí wò wọ́n ní bàbá ẹ bá wa yẹ̀ wò bó o lọ́jọ́ iwájú owó ti rí sáàdó lówó ni sáàdó lọ́la bàbá bá gbé ọ̀pẹ̀lẹ̀ wọ́n lẹ̀ mọ́lẹ̀ wà nígbà bàbá yẹ̀ wò bàbá ní ìwọ arákùnrin tó dúdú yìí sórí ìwọ tiẹ̀ ìwọ ló jọba lọ́la o jọba lọ́la so wá rí ìwọ tó pupa tàwa ló pupa ọmọ ní arákùnrin tó pupa ní tiẹ̀ sórí ìwọ tiẹ̀ ẹrú ló dà o ò ní kankan ò ní wúlò kan lára rárá àwọn méjèèjì wọ́n bá ní bàbá ṣé ilé ẹ sọ èyí sóòótọ́ ni bàbá ní òótọ́ ni òun ò lè máa pe fádékè ó máa pe èso ọ̀dàrà lólè èyí tí ifá bá sọ lòun sọ síta tó bá rí bẹ́ẹ̀
èyí arákùnrin dúdú inú rẹ̀ bá dùn ó ní bàbá ẹ ṣeun o òun ti mọ̀ tẹ́lẹ̀ pé ọba lọ́la lòun orí adé mo gbé wáyé mo ti mọ̀ látọ̀run wá mo ti mọ̀ orin tó ti kọ̀nà tí ń kọnu. Arákùnrin kejì inú rẹ̀ bàjẹ́ àmọ́ àwọn méjèèjì gbọ́n délé arákùnrin yìí ó bá jókòó ó bá dé ara rẹ̀ pa èyí tó kú pa ó ní wọ́n kò ti sọ pé ẹ̀rù lòun ò mọ̀ ṣe títí ayé òun ò ní wúlò kankan fún ara ayé ló bá gbé gbá ló bá gbàgbọ́ ó bá kúrò láàrin ìlú ó bá wọnú gbòòlò. Arákùnrin kejì wọn ni yóò jọba arákùnrin dúdú ló bá ní Elédùmarè ó mọ̀ sí o ọba tí ò jẹun wáyé asán èmi ọba lọ́la fúnra mi ló bá bẹ̀rẹ̀ sí ní jó tó ń jó ló bá bẹ̀rẹ̀ sí ní jayé ọlọ́ba káàkiri ìlú bó ti ń kóbìnrin bẹ́ẹ̀ ni mọtí bẹ́ẹ̀ ni ṣe oríṣiríṣi nǹkan tí iṣẹ́ bá wà tán bá ní ọba lọ́la ẹ̀ wá ṣiṣẹ́ yóò bá yarí yóò lé mi kémi ò mọ̀ ṣiṣẹ́ èmi odidi ọba lọ́la ló bá kọ̀ kò ṣiṣẹ́ kò sàbọ̀ ó lóun ó jọba yóò sì jọba tó yóò jọba láìpẹ́ láì jìnnà ni ààrẹ bá mọ kábíyèsí bá gbèkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọra kábíyèsí bá wàjà ìgbà kábíyèsí wàjà nǹkan kan ti ń ṣẹlẹ̀ lọ́wọ́ nínú ìlú kí ni nǹkan ọ̀hún èèyàn ti bẹ̀rẹ̀ sí ní mú nínú ìlú nípasẹ̀ bẹ́ẹ̀ kábíyèsí tó wàjà ó dìṣòro méjì àwọn olóyè bá wò pé èèyàn mú tẹ́lẹ̀ àti ìwójútù sí ìyọ̀n tán èèyàn tó mú kábíyèsí lọ́wọ́ wọ́n bá dìṣòro méjì ṣùgbọ́n ṣòro kan tó ti gùn bó o látò sí rí ẹni tí ó wà á ti ẹ̀dọ́ba ó ti wà nílẹ̀ mọ̀ pé bí wọn náà ti sọ́nà náà bá pe arákùnrin yìí ọba lọ́la tó dúdú ó dúdú bíi kóró òsìn ọkùnrin nàgbànàgbà sàǹsà kì í ṣe wọ́n mú un sọ ọ̀rẹ́ mi ni wọ́n bá ránṣẹ́ pé ọba lọ́la o ọba ti kàn ọ́ lòun náà bá gbàlù ló gbàjó ló ń jó bí ọ̀rẹ́ mi ti ń jó yìí nígbà òde ààfin náà bá ní ọba lọ́la ìṣòro mẹ́ta péré báyìí la ní tẹ́lẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bó ti wà báyìí méjì péré la ní ìṣòro àkọ́kọ́ òun náà ni pé bó o ní ìyẹn ó sì kúrò nóòlù ìṣòro kejì òun ni pé bó o lá ó sì sin kábíyèsí ó ní ẹ fọkàn balẹ̀ láti sin kábíyèsí ò le rárá a gbòòrò a ṣe gbogbo tó bá yẹ ká ṣe a ju bàbá náà kòtò bàbá ti parí iṣẹ́ tí wọ́n nù àmọ́ sẹ́ẹ̀rí tó níyàn ẹ fọkàn balẹ̀ economics mo study in school mo mọ̀ nípa nǹkan tí ó ń lọ káàkiri fúdí èyí ẹ fọkàn balẹ̀ màá bá yín manage àsìkò yìí dáadáa débi pé ẹ ò ní rí yàn mọ́ wọ́n ní kì í ṣe pé bá wa manage a ní resources sílẹ̀ tẹ́ ẹ fẹ́ manage tẹ́ ẹ bá fẹ́ manage nǹkan ẹ gbọ́dọ̀ ní resources ló bá ní òun ò ní resources kankan o pé àmọ́ wọ́n ṣàfọkàn balẹ̀ wọ́n bá manage resources wọn wọ́n ní ìdá náà ọba lọ́la àmọ́ ránṣẹ́ pè é lẹ́yìn ìgbà yẹn ni àwọn olóyè bá gbéra wọn bá lọ sí ìlú tó súnmọ́ wọn díẹ̀ nígbà tí wọ́n débẹ̀ fún ìyàlẹ́nu wọn náà bá rí oko kan tó lọ bẹ̀rẹ̀ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ó kú ọ̀hún ó fẹ́ tó lù wọn náà bá rí ọkùnrin yánwọ́nrán kan tó ń ṣiṣẹ́ nínú oko náà wọ́n bá pè arákùnrin bó o lẹ̀yìn ti rí èso tó báyìí nínú ìlú yín ó ní iṣu wà gbogbo tẹ́ ẹ bá fẹ́ àgbàdo wà gbogbo nǹkan ló ń bẹ nínú ìlú tiwa èèyàn ò mú débí o náà bá ní pé ẹ dákun ẹ bá wá ẹ tó ní oko yìí bó tiẹ̀ mọ fáwa náà kó mọ fún wa ní bó tiẹ̀ sí díẹ̀ nù ìlú wa mọ̀ rà lọ́wọ́ rẹ̀ ló bá ní kò nílò kẹ́ ẹ fọ̀tá pé o èmi gangan ni mo ní oko bá ní ìwọ yẹn wọ́n rán yìí ó ní bẹ́ẹ̀ ni náà bá ní pé dákun bó ló ti ràn wá lọ́wọ́ nínú ìlú wa ó ní nínú ìlú yín ṣé bí kábíyèsí mẹ́bẹ́ àwọn ní kábíyèsí ti wàjà olódà bẹ́ẹ̀ tó bá wá jẹ́ pé bó ti rí nù tóun ó bá ràn yẹn lọ́wọ́ tóun máa fún yín ní tẹ́ máa jẹ a jẹ́ pé ẹ sọ òun dọ́ba wọn. bẹ́ẹ̀ ni ó ní wọ́n sọ òun dọ́ba. ojú kòkòrò nìyẹn. ẹ̀mí ò mọ̀ pé bó ti pé nù ṣùgbọ́n bá àwọn olóyè gbọ́ àwọn olóyè ní ẹja àdàrú tòótọ́ ẹ tó mọ nǹkan ṣe tó ní nǹkan lẹ̀ ó lòun fẹ́ jọba a sì tún lẹ́lòmíràn tí ò ní wúlò kan rárá tó lòun fẹ́ jọba ẹ dàpọ̀ta ni á mú náà bá ní pé ẹ tó ní nǹkan ní o ẹ̀já mú ẹni tó lè ronú fún ara rẹ̀ tó fi lè ní tó tóbi tó báyìí tó bá jọba lé a lórí ìlú ò máa lọ dáadáa náà bá parákùnrin yìí náà bá fi jọba ìjọba arákùnrin tí wọ́n pè náà fi jọba yìí ọkùnrin pupa ọjọ́ sí ni tó lọ sọ́dọ̀ bàbá bẹ́ẹ̀ ni o òun ló dọba mọ́ wọn lórí ó padà dọba ó dọba ṣe é wá rí arákùnrin dúdú ọgọgọ nígbà tí kò lè jọba mọ́ ló bá bẹ̀rẹ̀ sí ní mú òkúkúrú kiri ìgboro bí kò sí ní wúlò kankan fáyé ara rẹ̀ náà àmọ́ àti sọ́ńpa rẹ̀ pé kí ni pé yóò dọ̀bà lọ́la lónìí olórí ọ̀fẹ́ láti ẹ̀ ti lè dé iwájú ààfin mọ́
ǹjẹ́ o rẹ́kọ̀ọ́ kankan náà ìtàn tí mo sọ fún ọ yìí ọ̀rẹ́ mi? Bẹ́ẹ̀ni. Lóòótọ́ a sọ fún ọ pé ọba lọ́la ni ọ́, a sọ pé ọmọ ológo ọmọ oníràwọ̀ gidi ni ọ́, ṣùgbọ́n kàkà kó o ṣiṣẹ́ èsì lójókòó ọ̀wá ń wíṣì and ó ti gbàgbé pé wishes bring nothing. Ó ṣe èbó. Wishes bring nothing. Ọ̀rẹ́ mi ṣe èbó. But if you work, you do the right thing, you start working earnestly, energetically. Ẹni tó bá ní ìpinnu tó ṣiṣẹ́ tó wá ṣiṣẹ́ tọ àti débi gíga, irú wọn ní débi gíga o. You don't get to the top by wishes, you get there by work. Ọ̀rọ̀ yẹn kí. Mo ṣe èbó, mo gbé èbó díẹ̀. Arákùnrin àwọn arábìnrin tó ń wò mí lọ́wọ́, ó ló ti ń lò gbé ayé ara rẹ bí? Ṣé kìí ṣe pé ó ń lò ó bíi tarákùnrin tá a sọ tán yìí tó ti wò pé òun ò jọba lọ́la? Wọ́n náwó sí mi arákùnrin. Ìwọ ló sọ pé wọ́n ní lẹ́ẹ̀kan. Kì í ṣe mi mọ́. Kì í ṣe mi o. Ẹ̀dá dákun béèdì ayé rẹ lọ́nà tó tọ́. A ó mẹ́rin ìjọba, a ó mẹ́rin ìjọba, kò tó ń bẹ́ ńlẹ̀ fẹ́rin o. Erin padà já, o ti gbàgbé ìtàn tó sọ́mà ní primary school. A ó mẹ́rin ìjọba, a ó mẹ́rin ìjọba, nínú kòtò náà padà jẹ́ sí. Wá nǹkan sí. Gẹ́gẹ́ bá a ti máa ń sọ, ẹ dákun ètò yín ni o. Ẹ má yí ìpinnu yín kúrò láti máa wò nítorí pé ní àṣálẹ́ ọjọ́ ìsinmi ètò ní àṣálẹ́ ọjọ́ ìsinmi. Láṣẹ Elédùmarè kún òní fẹ́ lòmíràn ṣe yín bẹ́ẹ̀ ni mo sì ní fẹ́ lòmíràn ṣàwà náà. A ó tún ríra lọ́sẹ̀ tó ń bọ̀. Ire o. My heart is so filled with joy, joy that fills my body and soul.